hallelujah o. A kú oṣù tuntun yìí, a kú oṣù àánú tá a bọ́ sí yìí, oṣù kọkànlá, oṣù ìgbéga, oṣù ìrọ̀rùn, oṣù ayọ̀, oṣù ìfọkànbalẹ̀, oṣù àánú, oṣù ojúrere, oṣù ìgbéga, oṣù ìṣerere, oṣù ọpẹ́, oṣù àánú, oṣù àlàáfíà, baálẹ̀ ọrọ̀. Lóṣù yìí tèmi àti rẹ kò ní ìṣòro ṣe fọ́lọ́run. Nínú oṣù yìí ọ̀rọ̀ bí ẹkún bí ìpọ́njú kò ní dìde sẹ́mi àti rẹ. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Àìsáyà 65 verse 23. Àìsáyà 65 verse 23. Ó ní wọn kì yóò ṣiṣẹ́ lásán. Àwọn wo lọ́lọ́run bá sọ̀rọ̀? Ṣó wà lára àwọn tó ń bá sọ̀rọ̀? Àwọn abiyamọ, àwọn là ń gbàdúrà fún. Àwọn bàbá, àwọn ìyá, àwọn là ń gbàdúrà fún. Bíbélì sọ wípé ìwọ gẹ́gẹ́ bí abiyamọ, o kì yóò ṣiṣẹ́ lásán. O ò ní ṣiṣẹ́ fẹ́lòmíì jẹ. Ohun tí Bíbélì sọ nìyẹn o. Ó ní wọn kì yóò ṣiṣẹ́ lásán. Mo wá ń sọ pẹ̀lú èmi abiyamọ àti ìwọ abiyamọ. Lórúkọ Jésù, a kì yóò ṣiṣẹ́ lásán. A kì yóò bímọ fún wàhálà. Ohun tí Ọlọ́run sọ nìyẹn o. Ó ní èmi àti rẹ, ọkọ mi, a kì yóò bímọ fún wàhálà. Nítorí àwọn ní irú alábùkún Olúwa àti irú ọmọ wọn pẹ̀lú wọn. Kò ń ṣe àwa nìkan àti àwọn ọmọ wa. Ó ní pé a kì yóò ṣiṣẹ́ lásán lórí ọmọ. A kì yóò bímọ fún wàhálà. Gbọ́ àṣẹ Olódùmarè. Gbogbo ẹni tó fẹ́ kó ṣe lásán lórí ọmọ, nítorí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé èmi àti ìrẹ kì yóò ṣiṣẹ́ lásán. Ẹnikẹ́ni tó bá wá gbìyànjú wípé kí èmi àti ìrẹ ká ṣiṣẹ́ lásán, ká ṣòwò àṣedànù lórí ọmọ, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù olú Olódùmarè kó lọ lù ú pa. Lórúkọ Jésù, torí Bíbélì ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ó ní àwọn ọkùnrin wọ̀nyí, àwọn obìnrin wọ̀nyí, àwọn tí àwọn ènìyàn ń pè ní abiyamọ wọ̀nyí, ó ní wọn kì yóò ṣiṣẹ́ lásán lórí ọmọ. Gbogbo agbára tó fẹ́ kí èmi àti ìrẹ ká ṣiṣẹ́ lásán lórí ọmọ, ká rárin ojú alẹ́ lórí ọmọ, irú agbára bẹ́ẹ̀ lórúkọ Jésù lónìí ìṣẹ̀dá ọ̀run fàátù. Lórúkọ Jésù, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní a kì yóò ṣiṣẹ́ lásán. Ẹlòmíì ti ṣòwò ọmọ ṣùgbọ́n kò rí èrè ọmọ. Ẹlòmíì ti jìṣẹ́ jìyà lórí ọmọ ṣùgbọ́n ayé gé ògo ọmọ lẹ́nu. Gbogbo agbára tó dúró dọjọ́ ayọ̀ ọmọ rẹ láti gé ògo ọmọ lẹ́nu. Gbogbo agbára tó lóun máa fi ayọ̀ ọmọ bà ọ́ lójú jẹ́. Irú agbára bẹ́ẹ̀ lónìí tó so mọ́ bí ìlẹ̀kẹ̀ ọrùn. Lórúkọ Jésù, àrá Olódùmarè já wọn dànù. Ó yá gbọ́ àṣẹ Olódùmarè. Ẹ rí nínú ibi tí mo ti kà á. Bíbélì sọ ni, ó pàṣẹ ni, ó ní ẹ kì yóò ṣiṣẹ́ lásán. Gbogbo ẹnikẹ́ni tó fi ọ́ sínú ìdè wípé kó ṣiṣẹ́ ọmọ ṣùgbọ́n kó má jẹun ọmọ. Ìtàn kékeré kan ẹ jẹ́ n sáré sọ fún yín. Obìnrin yẹn ti ṣiṣẹ́, ayé ò tiẹ̀ pa, wọn ò tiẹ̀ ní lára ṣùgbọ́n wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀. Wọ́n kọ ẹ̀yìn ohun àtọmọ síra. Nígbà tọ́mọ yẹn single mother, ó dá nìkan tọ́ ọmọ torí bàbá ọmọ yẹn ṣaláìsí nígbà tó wà ní kékeré. Ó tọ́mọ yẹn jáde, ọmọ yẹn gba oyè doctor, medical doctor. Ọmọ yẹn ti pinnu wípé gbogbo gbèsè tí ìyá òun yá lórílẹ̀‐èdè Amẹ́ríkà láti tọ́ òun lòun máa san. Ó lóun máa ra mọ́tò fún ìyá òun, máa kọ́lé tuntun fún un. Ṣùgbọ́n nígbà tọ́mọ yìí ṣègbéyàwó, ìyàwó ẹ̀ wá sọ wípé èmi àtọkọ ni o, mi ò fẹ́ rí ìyá rẹ̀. Ìyá wa padà ń ṣàgbéjẹun ni, ó ń sun ilé onílé kiri ni. Ayé ti gba bí ọmọ, wọ́n gba bí ọmọ mú, wọ́n gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ nípasẹ̀ ìyàwó tọ́mọ yẹn fẹ́. Orúkọ Jésù mo gbàdúrà. Ẹni ò rí nígbà tó ń dá nìkan sá kìlàkìlà kìjókìjókiri.
ẹni ò mọ̀gbà tọkọ rẹ̀ ń yálé onílé kiri tó lọ ń ṣálá tó lọ ń bẹ̀bẹ̀ owó eléle láti tọ́ ọmọ nílé ìwé tó wá sọ wípé nígbà tẹ́ ẹ dé ibèbè ògo ọmọ ipe òun máa ṣí ayé mọ́ yín lẹ́nu. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù kò ní dúró rí ògo ọmọ rẹ̀. Ó yá gbọ́ àṣẹ Olódùmarè, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ kì yóò ṣiṣẹ́ lásán. Gbogbo ẹni tó fẹ́ kí iṣẹ́ rẹ lórí ọmọ kó já sí pàbó lórúkọ Jésù, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ó yá lọ́jọ́ ayọ̀ àwọn ọmọ rẹ yóò wá ṣàbọ̀jọ̀. Ó yá ẹjẹ́ àtẹ̀síwájú ohun tí Bíbélì sọ níbẹ̀ yẹn. Hallelujah. Ó ní ẹ kì yóò ṣiṣẹ́ lásán, wọn kì yóò bímọ fún wàhálà. Àtẹ̀mí àtiwọ, Bíbélì sọ wípé a kì yóò bímọ fún wàhálà. Gbogbo ẹni tó fẹ́ kó o kan ìṣòro lórí ọmọ, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù, ìṣòro ò ní tán nínú ilé ẹ̀. Gbogbo ẹni tó fẹ́ kó o kan ìbàjẹ́ lórí ọmọ, gbogbo ẹni tó fẹ́ kó o kan ogun lórí ọmọ, gbogbo ẹnikẹ́ni ìṣẹ̀dá tá a bí nínú obìnrin tàbí tá a fi iṣẹ́ abẹ gbé jáde nínú obìnrin, lórúkọ Jésù tó lóun máa fọmọ pa ọ́ lẹ́kún, orúkọ Jésù irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lónìí ayọ̀ ọmọ bọ́ lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹ kì yóò bímọ fún wàhálà. Gbogbo ẹni tó wá fẹ́ fa ogun sínú ayé àwọn ọmọ rẹ kó o máa rù ká. Gbogbo agbára tó fẹ́ fa ogun sínú ayé àwọn ọmọ rẹ kó máa pa ọ́ lẹ́kún ní gbogbo ìgbà. Irú agbára bẹ́ẹ̀ lónìí lórúkọ Jésù, ọ̀run fi wọ́n sí ìpamọ́. Gbọ́ àṣẹ Olódùmarè lórúkọ Jésù. Gbogbo ẹni tó ní kí ayọ̀ ọmọ, ẹ̀rín ọmọ kó dẹkún mọ́ ọ lọ́wọ́, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù, a kì yóò gbúrò rere nínú ilé wọn lórúkọ Jésù. Torí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ, ó ní lórúkọ Jésù ẹnikẹ́ni ò ní lè gba ayọ̀ yín. Gbogbo ẹni tó fẹ́ gba ayọ̀ ọmọ lọ́wọ́ èmi àti rẹ, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ kó já sí gbangba, kó faṣọ ya lọ́rùn lórúkọ Jésù. Mo gbàdúrà lónìí, idà mákẹ̀jẹ́ Olódùmarè, gbogbo agbára lórúkọ Jésù tó lóun máa yí ìpinnu Ọlọ́run padà nínú ayé àwọn ọmọ wa, irú agbára bẹ́ẹ̀ lónìí lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ lónìí lórúkọ Jésù. Idà mákẹ̀jẹ́ Olódùmarè ó yá kó lọ ṣiṣẹ́ nínú ayé ẹni bẹ́ẹ̀ orúkọ Jésù. Ògo ọmọ ò ní bọ́mọ èmi àti rẹ lọ́wọ́, ayọ̀ ọmọ wa lórúkọ Jésù kò ní sọnù mọ́ wa lọ́wọ́ orúkọ Jésù. Mo gbàdúrà gbogbo ẹni tó lóun máa fa aṣọ ògo ọmọ ya mọ́ mi lọ́rùn mọ́ Ọlọ́run, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà àrá Olódùmarè látọ̀run kó lọ sán pa orúkọ Jésù. Ẹnikẹ́ni ọkùnrin obìnrin onílé àlejò, mi ò mọ bó ṣe súnmọ́ bí ìṣọ̀rùn, orúkọ Jésù. Gbogbo ẹni tí ò wo wàhálà tó ṣe tó lóun máa ti bí ọmọ mú ọ, gbogbo ẹni tí ò wo ìṣẹ́ tó jẹ tó lóun máa gbaṣọ iyì ọmọ lára rẹ, irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù kó lọ para ẹ̀ dànù orúkọ Jésù. Irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run kó dojú ogun kọ orúkọ Jésù. Irú ẹni bẹ́ẹ̀ ogun ọ̀run kó gbójú lọ́wọ́ ẹ̀ orúkọ Jésù. Mo gbàdúrà lórúkọ Jésù, èmi àti rẹ lórúkọ Jésù a ó jọ jẹun ọmọ. Gbogbo agbára tí kì í jẹ́ kọ́kọ́ ó dúró jẹun ọmọ tó máa fìyàwó lẹ̀, gbogbo agbára tí kì í jẹ́ káyà ó dúró de ọkọ kan jọ jẹun ọmọ, irú agbára bẹ́ẹ̀ nínú ìgbéyàwó èmi àti rẹ lónìí lórúkọ Jésù kó lọ ṣòfò dànù. Gbogbo agbára tí kì í jẹ́ kí bàbá àtọmọ ó pawọ́pọ̀ kan jọ mọ òkú ọmọ wọn orúkọ Jésù, irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá kán lọ jìn sọ́fìn ayé lórúkọ Jésù. Gbogbo agbára lórúkọ Jésù tó máa ń jẹ́ kí ojú mẹ́rin ó tọ́mọ ṣùgbọ́n ojú méjì ló ń jèrè ẹ̀, irú agbára bẹ́ẹ̀ lórúkọ Jésù nínú ayé mi, nínú ayé ọkọ mi, nínú ayé rẹ, nínú ayé aya rẹ, nínú ayé ọkọ rẹ, orúkọ Jésù ọ̀run kó fi bú, Ọlọ́run kó lé e jáde, àánú wa kó ṣe Olódùmarè lórúkọ Jésù. Àtẹ̀mí àtiwọ́
a ò ní mọ ìkorò lórí ọmọ, a ò ní mọ ìbànújẹ́ bó ti wù kó kéré mọ́ lórí ọmọ. Ayọ̀ Kristi yóò máa bá àwọn ọmọ wa gbé, ògo Ọlọ́run yóò ṣíji bò wọ́n, àánú Olódùmarè yóò gbé èmi àti ìrẹ́ró. Lórúkọ Jésù a ó jẹun ọmọ, a ò ní jẹ ní sàréè, a ò ní jẹ lórí wíṣíà, a ò ní jẹ nínú ilé ìwòsàn. Lórúkọ Jésù ayọ̀ ọmọ, lórúkọ Jésù a ṣe jẹ fún wa, kò ní bọ́ lẹ́nu wa, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín. Rí wípé o fàdúrà yìí ránṣẹ́ sẹ́lòmíì, lórúkọ Jésù yóò dára fún ọ. Àmín. Remember to subscribe on this YouTube channel, share it with family and friends. God bless you. Amen. I'm still your darling daughter, Bolanle Olatobi Olofili. God bless you. Amen.